bẹ́ẹ̀ ni mo sọ fún yín Madam Idowu Phillips aka Mama Rainbow ẹni tó bá mọ̀ yín kó lọ sọ fún yín mo ń sọ fún yín èmi Princess Olúwadámilọ́lá mo ń sọ fún yín Idowu Phillips aka Mama Rainbow you know I know you very well. Ẹ̀yin èèyàn wa kí ni princess ń dánwò báyìí kí ni princess ń dánwò kí ló ń dánwò ẹ̀yin èèyàn wa ìjẹ́ ọ̀rọ̀ yìí ó máa yọrí síbi rere báyìí princess jáde ó ń gbé Mama Rainbow ṣépè ó ń sọ àwọn nǹkan kan nípa Mama Rainbow ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí ó sọ wípé ó náà mọ Mama Rainbow dáadáa ó náà mọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Mama Rainbow ń ṣe ó ní irọ́ ló pọ̀ jù ń bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa kí ló máa ṣẹlẹ̀ nínú fídíò yìí kí ló máa padà ṣẹlẹ̀ nínú fídíò yìí àti wípé kí lẹ rò pé ó tún máa padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí princess bá ṣe fídíò yìí tán àwọn ìgbésẹ̀ wo lẹ rò pé Mama Rainbow máa gbé ṣé Mama Rainbow ṣé ó máa sú arábìnrin tá ń pe orúkọ rẹ̀ ní princess yìí ni tàbí kò ní sú rẹ̀ tàbí wọn kò máa wò níran ni ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ ní Nollywood movie industry báyìí especially Yoruba movie industry kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ a kò mọ̀ ìdí tí princess tí ó fi jáde tí ó fi ń búlì Mama Rainbow báyìí ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa kálọ lórí ètò yìí a ó máa play fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ fún yín nísìnyí ó ti yá. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Gbàdámọ́sí sẹ́gbẹ̀ ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ pé you said you are a nurse you went which we know you never àwọn tí ò mọ̀ yín lọ́mọ máa mọ̀ yẹn I'm telling you now Madam Idowu Phillips when you were in Ọdúnfà àmọ̀ yín all the people that you thought you were guarding, especially Sake, involved in, molesting girls, doing all that. Ẹ wo bí, ẹ̀yin ará Ọdúnfà, if I'm lying, you will know there is this song you used to sing. Àṣẹ ìgbé kankan ò sí nílé ayé, ẹni tó ṣe eré ń ṣe ló ṣe pamọ́, ẹni tó ṣe éka ó ṣe pamọ́ ni gbogbo ẹ̀ ló yọ lọ́rùn. Kò jẹ́ fi gba kan ọbọ̀. Yes, I registered there myself in that Ọdúnfà because then they were the in thing. I approached Yinka Quadri and Ogogo, but paid for the form, everything. And I told them, I'm already an actress, so I don't need to come for your rehearsals. But I had to leave because of two people calling you in Ebute Meta, in that Ọdúnfà. It's not a new thing, Mama Rainbow. But what shocked me about you, Mama Rainbow, Idowu Phillips, is the fact that Ọlọ́run mo sori molade tún wọn la ṣe tí èmi àti yín jọ ń pè ó ń dúró deyin ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run Mama Rainbow ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ kí n sọ fún yín tí ẹ bá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kí n dẹ̀ rí k'Ọlọ́run fi hàn mí pé yes Princess Idowu Phillips ó ti tọ́ tí ẹ bá lọ túbá fún gbogbo ẹlẹ́dàá àwọn ọmọ tí Ìjẹ̀ṣà ti ṣèkà fún tẹ wá pè mí tẹ pretend tẹ wá lọ lẹ́yìn mi tẹ lọ ń bà mí jẹ́ tẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ débi pé ẹ lè mú mọ́ra ẹ bẹ̀rẹ̀ sí ní ṣátà mi. You went on the news. Idowu Phillips, Ìyá Rainbow. Ọlọ́run mo sori molade tún la ṣe. Ọlọ́run SBG Ọ̀ṣọ́fà. Ọlọ́run Babalọ́lá. Ọlọ́run Jacob, Isaac àti Abraham. Adágbére fún yín ẹ̀mí mo adágbére fún yín pátápátá. Ìgbẹ̀yìn it will be worse than that of Saul. Ẹ lọ kọ sílẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Anybody tẹ́ bá mọ̀. Ó ní kẹ́ lọ. I don't bloody care. I don't fear you people. You've killed me. You took away my joy. Ẹ̀yin èèyàn wa kí yín pé ẹ ṣé tí bá wo fídíò yìí débi tí a wà yìí a kí yín wípé ẹ ṣé o ṣùgbọ́n à ń fi ìgbà tí àkókò yìí a fi sọ fún yín wípé àwọn tampan tí wọ́n jẹ́ tí Mr. Latin jẹ́ ọ̀gá wọn tó jẹ́ chairman wọn àwọn ẹgbẹ́ tí ó ń ṣe fíìmù Yorùbá wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Princess àti Mama Rainbow wọ́n ti ń gbé ìgbésẹ̀ wọ́n ti kọ́kọ́ suspend the Princess nínú pé kéèyàn máa ṣe fíìmù wọ́n ti kọ́kọ́ suspend rẹ̀ o ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa tó fẹ́ mọ èròǹgbà yín nípa fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí nǹkan tẹ́ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa ẹ̀ ká lè fọ̀rọ̀ jómitúrò ọ̀rọ̀ lórí rẹ̀ ẹ jẹ́ ká pàdé ní comment section a kò ní rí jù báyìí lọ ire lójú gbogbo ọmọ àrí o ó tún dọjọ́ míì ọjọ́ rẹ̀ ó dìgbà.